ọjọ́ alẹ́ lágbájá ti ra fìlà kọ́ rántí ẹ bàbá rẹ̀ bá àmọ́ de kò sí tó kan òǹra kan fàlájì tí kò lókè ń tiẹ̀ ọjà ló jókòó yìí o ẹ̀kọ́ tí síbí o kólúkálùkù yín ó lọ náà ọjà ni wọ́n jókòó yìí gbogbo ọmọ olówó ń gbà míì wọ́n máa fara pa ẹni kí ni wọ́n máa sọ kí láà fún bàbá tí ò ti ní fún un níjọ́ tó bá kú tán bá túlẹ̀ rẹ̀ wọ́n bá tí wọ́n náà rà èmi làá fún bàbá kí ni ò ní tán mo tí ò ní náà ní nǹkan tó ọtí ìfún kò tí ì ní tiẹ̀ àìní tiẹ̀ àgbá kò ní fọ́ síkù wọn mà dá mi ló mọ. فيا عجبا لمن ربيت طفلا. ẹgbẹ́ abẹ́rẹ́ dáhùn ẹ̀yin ọmọbìnrin ẹ̀ ní láárí tí ó pọ̀. àmín. níbi tọ́lọ̀ ní ẹ wà bó ṣe awó lẹ́lẹ́ dín kì í sáwọ́ ẹni tí olórogbo. ara o. ألاقمه بأطراف البنان. ẹ wà ronú kíkí lálẹ́ fún bàbá wa jẹ́ ẹ máa yá jẹ mo ti dín mo ti fata yìí kí lè fẹ́ ṣe fún bàbá yín náà tí wọ́n ti ṣe fún yín ẹ lè kọ́lé fún wa ilé ni ẹ bí yín sí ẹ̀yin sọ máa ta bàbá sì lọ́kọ̀ lọ́ fẹ́ rà tí ó jọ ọ lójú bàbá yóò pààkì ọkọ̀ láti bí yóò gùn lọ́fà kọ́ńplẹ́ẹ̀sì ńkọ́ kí lọ́kọ́ tí ń jọ ọ lójú tìmọ̀nù tinú bàbá yín yóò parẹ́ síbẹ̀ ni ṣùgbọ́n síbẹ̀ náà kì í tó ni ẹni kí ni tó yàn àlùbáríkà. ìjọba ọba ti sanjọ́ fòbí rẹ mọ́ ni ó tilẹ̀kùn sí jábà wọn. أعلم الرماية كل يوم. àwọn ìyá tí ó sì bí yìí ẹ máa nájà lára wọn. فلما ازددت ساعد رماني. ntí mo rí tó dùn mọ́ mi ń dùn bí lónìí yá wa lè dundun mo rí pọ́n ìyàwó tí a fẹ́ wọn sọ̀tà àyà wọn. bá pẹ́ ọ̀rọ̀ wá sí nísìnyí kí ló ń ṣe ẹ́ tọ́ lọ fẹ́ràn ọkọ tọ́ fẹ́ràn ìyá tóbi nǹkan sí ọ ni ọ fẹ́ràn mọ́tò ọ fẹ́ràn táyà tí ó gbèrè ojú kan tí mọ́tò rẹ̀ ó takú sí lọ́dẹ o yóò dá ìyàdé lẹ́kàn yìí mo àrí bẹ́ẹ̀ ṣe ń yí lára àwọn ìyàkọ yín ẹ̀yin náà yàkọ dalẹ̀ ẹ máa tọ́jú wọn o gbogbo ìyàtẹ̀ yóò jẹ wọn ti sájẹkú lẹ̀ èmi lẹ́ rí nǹkan ni bẹ́ẹ̀ ṣe rí ìyàtọ̀ pé Canada rẹ ti dé ṣe é mọ̀nà kanjí bàbá ti rẹ́rìn. فلما ازددت ساعد رماني. ẹni bá yóò bá anábì òní ṣòfò. وكم علمته نظم القوافي. bọ́dún bá dé gbogbo ìyàwó tí a máa yí lára àwọn ìyá wa ni mọ́ni ẹ̀ka rẹ̀ ẹ̀bá tí a jẹ́ gbogbo ìyàwó ọmọ tó bá ètì ìyàkọ rẹ̀ ó ti bá tọkọ rẹ̀ jẹ́ ó dà fún ọ ó dà nínú tó ń ṣe mo ti yọ mẹ́wàá kú ẹ̀ṣẹ̀ rẹ̀ dínkù èyí ń wọlé. فلما قال قافية هجاني. bàbá àgbọ̀ ṣọlọ èmi lọ fẹ́ fún ọmọ rẹ èmi lọmọ rẹ fẹ́ fún ọ tí ó wà lónìí ní fàárì wò lọmọ ní ìwọ tí wọn bí sínú ilé ọgbọ́n ni bàbá rẹ ti gbọ́n kọ́ tó dáyé bí ò bá gbọ́n ni akọ́lélé olórí ọwọ́ lọ kàwé nítorí sí ìbò bàbá rẹ tí ò lè fìdí ìkòkò olókọ́lé tí ìyá rẹ bí ọ sí. ṣe gbọ́ ẹnìkan sí ìlàjú jò bí ẹni lọ ibi tí kí ó wo sí ó ti mọ̀ gbogbo ẹni tó máa ń ké fowó pamọ́ tó dúró sí pé òun ó jogún bàbá òun kó tó di gbogbo kan ogún ti lọ. ẹ̀ka lè tẹ́ ẹ̀gbójú lógún wọ́n jogún bàbá tiẹ̀ lọ sakọ ọmọ wo ni ó jẹ tiẹ̀ sógun bàbá rẹ lè kàn ọmọ rẹ ni ọba ṣètò ọmọ tiẹ̀ náà
mọ̀ gbọ́ mi ó dá ọlẹ́ jogún bàbá rẹ̀ ọ̀kárẹ̀ ìwọ lọ sí ọmọ tí ó jẹ gbogbo ẹ̀dá tó bá ti fi àsìkò ṣòfò kò lè lé bá má tí ò fi kú. وعلمه الفتوة كل وقت. ẹ kẹ́rẹ̀ ẹ mọ̀ kí tí mo gbọ́ ká pé lérékéré kan kì í yọjú wá látọ̀fà. ẹlòmíì wà ní wọn máa kí un tí wọ́n kí bàbá rẹ̀ rí ni. gbogbo ẹranko tó bá ti rin ọ̀nà tí bàbá rẹ̀ ò rìn ọdẹkọ́dẹ ni ó parí nùgbò. ẹ máa lọ kílọ̀bù kẹ́ máa abuse owó. ẹ káre ẹ sọmọ òfò ẹ gbẹnu kọjá síbi bàbá tó bí yín. فلما طر àtẹ̀yìn obìnrin ẹ káre gbogbo yẹn káre ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ní fọkànbalẹ̀ ẹsẹ̀ tẹ wá fọkànbalẹ̀ fúnra yín. شاربوا جفاني. kéèsì kan tí mo dá sí rí kẹgbọ́ lónìí bàbá yẹn tébù wọ̀tà báyìí ni màá fi wẹ̀ wọ́n wá ara bá yóò fọkàn lóòdù ẹ̀ yóò á máa fi wẹ̀ àwọn ọmọdé náà máa dáràn ó ló mọ̀ dáná máa ń lé wọ́n á jẹjẹ pléètì kọ̀ọ̀kan 50,000 wọ́n ọ̀dà fún oúnjẹ àwọn á ní kí ló dé wọ́n á ní imam ó lóun ò mọ̀ kó òun ti sùn wọ́ra àwọn ń ṣe mítìn pé tó bá kú mọ́tò tí mi ò gbé ni torí pé bàbá àwọn ọ̀kẹ́ àti kà ni àwọn ni ń bá wọn sọ ogún ni àwọn ni landlord àwọn náà lo dúkìá kẹ́yìn kí ló dé wọ́n tó wá ń ṣe mítìn ní pé sọ́lọ́jọ́ kò tí ì dé ni wàdùn rẹ̀ wọ́n ń kọ́ yín ní ọgbọ́n sẹ́rẹ́ owó tẹ gbójúlé ń nà tẹ́kì tó lọ wọ́n á fi tébù wọ̀tà wẹ̀. فلما طر شاربوا جفاني. ó ní mo ṣe tèmi lóye ní òun nà kánú lọ ṣe tiẹ̀ wọ́n ní ṣàánú wọn ní ẹ̀yin ọmọ olówó tẹ̀lé kí bàbá yín burú tí kò ẹ má débẹ̀ ẹ má débẹ̀ ó sì kí ọ̀rẹ́ dọ́jọ́ alẹ́ yín ni tó bá tu ilẹ̀ kẹ́ sajẹ́ báṣubàṣu ẹ̀ ní bá ń pa àdájọ́ alẹ́ yín. ìwọ lọ kó bí rẹ bí ẹ ṣe náwó tó bá dẹ bọ ṣe fẹ́ náà ọ lè borí rẹ lẹ́ǹtì ẹ̀ ẹjọ́ sí mo lè bá yín sọ̀rọ̀ o. ودين tó lẹ́yìn ọ̀dọ́ kún mi lónìí. ناسي. ayé jíjẹ yín ẹ má kẹnuba ayé o ìyẹn máa upgrade nínú ayé ni o tó bá yá ẹ rántí ilé lóúnjẹ kan tó ké plate kan 150,000 ni o tó bá yẹ wà bọ́ síbò míì nǹkan ẹ kàn fi igi mú ẹran lásán báyìí 200,000 ni o mo ti ń tán tán bẹ́ẹ̀ iná ti ń fà síbẹ̀ iná ń ta o ọbẹ̀ ìyàwó yín nílé dùn jù bẹ́ẹ̀ lẹ́ má ṣòfò gidi ọwọ́ àpótí tí o gúnfẹ̀ ọyọwọ́ bílẹ̀ bá ti wá sùn ọ̀rọ̀ ibi tí nǹkan tó dùn wá serious mẹ́ka-jí bó lọ wí. ودين الناس يوما سوف يقضى. bàbá wọ́n máa ní àwọn aṣọ́lẹ̀ wọn ò lọ Cambridge wọn ò lọ kiri kan jẹ́ mọ́ ẹ̀nà yìí bá dáa fún lọ Cambridge wọn ò lọ Oxford nǹkan ẹ̀wù ohun tí wọ́n dè mọ́lẹ̀ wọ́n tún wá dàgbà dáyé kan tán àwọn àni gbogbo tán kó fún ọmọ yìí dé ń kọ́ standard bar bí kan ó jayé ìsìn gan wọ́n tún wá upgrade wọn challenge ni o gbèsè tó mú lè san tánu. ودين أبيك ẹ̀rí bí tá a múfù lọ nísìnyí. لا تقوى عليه. ìfẹ́ sọ̀rọ̀ yín jù ẹlòmíì kọ́ bá kàn súnmọ́ abalẹ̀ lórí lónìí. ودين أبيك لا تقوى عليه. principle ti pọ̀ jù wọ́n sì ní fọ́rẹ́ náà
wọn wù ọ́ ni nítòsí lé ní kéèyàn lè wò yẹn ran àwòpá ló fẹ́ wù ọ́ ẹni bá lè wòran jù ló ṣòro ṣe káìkáì má fọ́ jóná kò fẹ́ kó rírì ó burú ni fọ́ jò ọ́ padà ìgbà tó bá ká lọ́wọ́. ودائن أبيك ilé la wá sí bàbá amẹ́yìn ní kí ẹni kí nìdí bẹ́ẹ̀ bá ya bẹ́ẹ̀ ti ọmọ kan ní ya bẹ́ẹ̀ ti yà ẹ̀ràn wọn ní sìgárì ẹ̀ràn wọn ní ẹlẹ́ẹ̀rí ó ti yí ẹ̀ wọ́n ti àwọn kílẹ̀ wí wọ́n ti mọ́ ọkọ̀ tí mo wí wọ́n lọ. ودائن أبيك kódà òun lérò pé lòdì alẹ́ rí aago méje sọdún tí wọ́n lé tí wọ́n bá lọ. àbí ẹ wá wo àwọn kan tí ẹ rí mọ́lẹ̀ bàbá Sirajudeen Dáúdù ẹ jòkó bó lọ wí. ودائن أبيك لن تقوى عليه bẹ́rù ṣètò rẹ̀ gẹ̀dẹ̀ yìí má ti jẹ́ gbé nísìn. آمين Yorùbá ńlá mo sọ wọ́n padà di yín nísìn o. آمين ودين الناس يوما سوف يقضى gbogbo ẹran ọmọ tí ò bá rí téèyàn ń ṣe dáadáa lára èèyàn kò níwù láti ṣe. tá a bá lọ sí ibì kan báyìí tó bá di kí wọ́n rí mi tí wọ́n bọ̀ wọ́n wá fi ọkọ̀ tẹ́lẹ̀ wọ́n máa sáré wájú ọkọ̀ mi àbá mi níbọn òun lójú ilé dé lásìkò yìí mo ń gbádùn Àbújá lọ́wọ́ gan. àtàwọn jẹmọ́ ìwọ̀nyí àwọn jẹmọ́ ìdí tí. ودين أبيك لا تقوى عليه bàbá sì mà wà mí gbàlá tí ẹgbẹ́ fún bàbá ní ó ní wọ́n sì ń jọba ìmọ̀ níta báráyé ní ọbẹ̀ báráyé yí padà bí wọ́n mú déètì lọ ọbẹ̀ ẹ wò fẹ́ n wá rọrùn sùn kí n wá yẹ kí n má dé kódà dídé tí mo dé fún tíyìn ló mú kẹlòmí orí mi lò. bẹ́ẹ̀ni. àkọ́kọ́ ìbí wà níbẹ̀ ìbí ẹ̀ẹ̀kejì ìfẹ́ àwọn bí ti fẹ́ràn mi jù ọmọ òkè tí máa bá sọ̀rọ̀ tó bá gbọ́n rí ó gbọ́n rí sọ̀rọ̀ tó bí mi tó ní wọ́n gba tèmi jù ọmọ náà wá fẹ́ràn mi gbogbo ìyàwó ọmọ ẹ̀rí ẹni ẹ̀rí ẹ̀ ó ti sọ kíni kàtó bẹ́ẹ̀ kí n sọ nígbà kíni wọ́n yíwọ́ náà. ودين أبيك لا تقوى عليه ẹ dá mi lóhùn ẹni tí ò ní fọkànbalẹ̀ sí ẹrí bí ẹ ṣe rí wọ́n àti tèmi kàn ṣe fẹ́yìn ni pé ẹ máa ṣàdúrà ẹ má bá ọkọ yín jà o ẹ tíráfù ká lọ́wọ́ ẹgbẹ́ yín tí ń bẹ ẹ̀gẹ́ lọ́wọ́ ayé wọn ti lálà sí o bíríkò fẹ́ kan tó fún lówó nírọ̀lẹ́ wọn mú lọ yàrá ẹ̀yìn wọ́n fi ní apẹ́ kò sì gbọ́dọ̀ gbin kò gbowó nù. ودين أبيك wọ́n lè lu yẹn rìn báyìí éṣe bí tẹ̀ bá ti gbọ́rọ̀ ọmọ ipá kanu. لا تقوى عليه tó jẹ́ sọ bẹ́ẹ̀ fẹ́ yin gbogbo ọmọ ìsìn ni ọmọ yáyò jù tó bá ti rí ìkẹ́ lọ́dọ̀ ọkọ ọmọ provoke ọkọ ni bí kí wọ́n lọ bàjá níbi iṣẹ́ bí kí wọ́n fún aṣọ ọmọ lọ́rùn ìgbà tí ò mọ̀ yẹn náà kápẹ́ lọ́lọ́sì ló fẹ́ ni tó ti bó onímú èyí ní ṣe bẹ́ẹ̀ ẹ máa pe fóònù ọtí ìwọlé ni kò ní dá fún abẹ́yẹ tó wà ìyẹn dé okòwò dé ó ṣiṣẹ́ lọ ni èmi nìjà tẹ́yìn ọmọ sí ń jà ó ti di okòwò dé ọtí jẹun ọtí yó kí lọ fẹ́ máa tó tún lọ sí. àwọn àtàkẹ́ ẹ wá mú nọ́mbà lórí fóònù ọkọ rẹ ọkọ náà tí ò gbọ́n wọ́n sì fọ́ ọ̀rẹ́ sí fóònù tó jí tó fi wá mú ọwọ́ rẹ báyìí ọ̀pá yẹn tó gbé sọ fẹ́ pa mí ní wọ́n sì wọ́n rún òsì. bàbá yìí mọ̀ ẹ̀rọ kí ilé ni mo wà ní mo lọ rí jèrè. ودين أبيك ẹ sì lọ máa kún fún àdúrà
borí ire bàbá wọn sì ràn wọ́n ẹ̀kọ́ lọ́jẹ́ tiẹ̀ náà ràn ọmọ tẹ̀ ń bí. Àmín. Wọn ò sàpítọ́ dáadáa. Fawallahi law awsa'fi'alaka ya abi. Olúwa bàbá mi ń lè gbàgbé iṣẹ́ tó ṣe lé mi lórí. Bẹ́ẹ̀ ni ìyàwó Hasan ẹ̀ ṣeun. Bó ti yẹ kó rí nù. Bẹ́ẹ̀ bá ṣáájú ẹ̀ gbọ́. Ọkàn máa bẹ́ẹ̀ lọ́jọ́ náà jẹ́ ọmọ wa ó yẹn ni. Èmi ni ẹnìkan jẹ́ ọkọ rẹ̀ ò tí ì rà ju tó kọ́ kí náà ń pè Korogbe. èyí tó ń gún ọ̀kadà àbí kí ló kọ rẹ̀ o. Ẹni rọ́bà. Ló bá lọ́kọ̀ ògbé ń jáde rí ọkọ níwọ̀n náà gùn gálọ́pù àkọ́kọ́ náà ni àbí yakata tó gùn káyìn náà nù ló wí jèrè. Ala Aishati. Ọlọ́ọ̀ kí lọ́ọ́ tún bẹ̀ yín ṣe máa ń tiẹ̀. Kọ́ńtàlì kawasilati. Kò jọ òde àkọ́kọ́ náà ní ọ̀dọ́ mi. À ń sàn títí ní wọ́n ni. Mo lọ wí jèrè. Fawallahi law awsa'fi'alaka ya abi. Ẹ jẹ́ nu yóò máa kó jẹ́ nu yóò máa dùn. Ẹ bá wo iye tó sí ilé yàrá lónìí. Ala Aishati. Àjọjẹ sì dá. Ẹ kú tí ń kú ọmọ yín tí ń yẹ. Ẹ sá sọ̀rọ̀ ara yín kó lè máa sàn kára wọn. Ilé tí ẹ bá ti lè sọ̀ dá. Apá kan gbẹ apá kan tutù ni. Òpàdédé ẹgbẹ́ra yín sí kó lè máa tutù papọ̀. Kó lè máa rí kára wọn. Máa ń da mẹ́rin kan sọ̀pọ̀tì ẹ máa jayé lọ. Èwo ni ní kí sọ́dọ̀ ní ọkọ̀ tó fún lórí ire ni. Èyí náà tẹ̀sí ti kẹ́ sọ̀kalẹ̀ sọ́dọ̀ yóò kú yín la. Kálukú yóò lu ayé jẹ bọ́lá sí ni yóò lóye. Àmọ́ kún lọ́wọ́ kọ́ lè máa kọ̀ sáyé rẹ̀. Bitọ́lọ̀ ti kọ́kọ́ yọ mí ni pé kí n kárí àwọn kúrò ní àdọ́ mi. Àná lọ́rẹ́ gbogbo ní ẹgbẹ́ àná lọ́rẹ́ mi. Alẹ́ mọ̀ rí nínú fídíò káàkiri ẹ̀ náà ní. Gbogbo ẹ̀ tí wọ́n á mọ̀ ọ́n máa ìmọ̀ ilé wa ní. Àná lẹ́ o ní. Fún àpò orí táyà. Ala Aishati. Nígbà wọn lọ. Qad kọ́ńtàlì kawasilati. Àbúrò àti ìṣẹ̀kọ́ ọlọ́mọdé kọ́ọ̀dù wọn sọ̀rọ̀ lójú. Ala Aishati. Qad kọ́ńtàlì kawasilati. Ẹ̀sẹ̀ àṣìkárí bọ́ọ̀lù láti tẹ̀lé. Ala Aishati. Kọ́sìlà rẹ̀. Qad kọ́ńtàlì kawasilati. Ó ti bẹ̀ jù. Kókò èso lẹ́sẹ̀. Ẹ̀sùn lè. Fàmìsìlúkà ọ̀là Ilé àwọn. yìí. Ọlọ́run ti sùn ògbé bẹ̀. Aláya dárò. Bá a ṣe pọ̀ tó ìnáwó sílé náà. Àhàzìnà. Aláya dárò. Láyà ní kúlíkà hàzìnà. Láyà ní kúlíkì hàzìnà. Láyà gẹ̀dẹ̀ bẹ̀sánì bíkì sàmánà. Mo ń sọ nípa ọlọ́run ilé yìí. Aláya dárò. Ọlọ́run ti bà ló jẹ́ wọn náà. Láyà ní kúlíkì hàzìnà. Ilé yìí. Mo jẹ́ fún ìwọ̀nù rẹ̀. Láyà gẹ̀dẹ̀ bẹ̀sánì bíkì sàmánà. Ọlọ́run ní kó kọ́ ọlọ́run dàgbà rúbọ lọ́wọ́ bọ̀. Ọlọ́run tí ó tà á. A ṣe láti di mọ́lẹ́ wọ́n tún tàlẹ́ ká máa wọ̀ ọ́. Ẹ pa sínú rẹ̀ lọ́wọ́ tó ṣẹlẹ̀. Mọ́tò pọ̀ sínú rẹ̀. Mọ́tò kidnap yín bẹ́ẹ̀. Ṣé ámì? Mọ́jà àrùkù rẹ̀ mọ́jà àrùkù jáde bẹ́ẹ̀. Ìjọba bá lọ ní bẹ́ẹ̀ bá lọ́wọ́. Mọ́ àti òpin lórí yín.
pẹ̀lú ògùn ọlọ́run wọn ò ní pa á sínú rẹ̀. Aláyà dàrú. Àtìyàwó ẹ̀. Ẹ mà tó lé bọ́ sínú ilé mi. Mo fẹ́ ta ọlọ́mọ ìlú ṣe. Ilé kọ́ yìí ara ó ti dára sí. Ó ti dára sí. Ara ti wà lára ilé yìí. Ọlọ́run ní jẹ́ máa dára. Àwọn ènìyàn ti lè kò lè dọ́ ìfín. Ilé yìí. Wọ́n ti kó wọlé lójú. Ìdáná dọ́kọ̀. Wọ́n ti wá gbé nípa lójú. Bí ìtọ́ni fi màkánù. Àjẹpá. Àjẹ kankan. Ìbànújẹ́. Ìbànújẹ́. Kò ní bá ìwọ náà léwu. Ìdáná dọ́kọ̀. Ọba gbọ́dọ̀ tó sọ pé ẹ̀yin mo fẹ́ kẹ́ sí. Ẹ̀yin mo fẹ́ kẹ́ sí. Ẹ̀yin. Mo ti sọ gbọ́dọ̀ pé tí máa ẹ̀kọ́ lé ẹ̀yin rẹ̀ wá sí. Ẹ̀yin ni. Mo ti sọ gbọ́dọ̀ tí máa ẹ̀kọ́ lé. Kọ́nà ọmọ tọ́jú ọ̀bìnrin dàpọ̀ wọ́n ni ọlọ́mọ ti sórí ibú. Bí ìtọ́ni fi màkánù. Kí ni sínú àbá tó gbogbo tí bàbá wọn tó lè náà kù? Bàbá wa. Ẹ wọ ọmọ kan fẹ́ kó sọ. Tí a ní òye wọlé. Lára ọkọ̀ náà lórí ìjẹ́ náà tó lọ. Sallallahu alaihi wasallam. Ẹ̀yin náà sọ ilé kalẹ̀. Olú yìí sáà ló máa ń ṣàdúrà. Tó bá ń ṣàdúrà fún ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó wà lẹ́jú. Àwọn àdàkọ̀ wọn náà olóríire ní. Nígbà tó dé nìkan mi ń bọ́ lójú wọn ni. Ẹ̀yin ẹ̀ máa tẹ́ ronú kan yóò dìde lọ́wọ́ ẹ̀yin náà. Sallu ala tiami al-Mustafa imami. Tẹ́tẹ́ sí mú ẹni nígbà náà ní. Sallu ala tiami wa al-kirami. Ẹ̀yin ẹ̀ fọ́ lọ́wọ́. Ẹ máa gbọ́ tó ti fún wọn. Sallu ala tiami. Òfin dáàbì. Mo máa tó dáàbì. Sallu ala. Bẹ̀bẹ̀ máa yà wò láti lójú kò ní. Bàtà ìlú máa yà mí máa mi lọ. Kó àwọn ọ̀dọ́ tó tiẹ̀. Kó àwọn ọ̀dọ́ tó tiẹ̀ bá mi lọ. Ọlọ́mọ ti jẹ yàrá yín báyìí. Sallu ala tihami. Al-Mustafa al-imami. Ẹlòmíì ní tó mú kan lé àbọ̀ ọjà. Bẹ́ẹ̀ni. Mo tó bá kẹ́kọ̀ọ́ náà sáà ti ṣe fún ọ. Sallu ala. Àbá kápẹ́ lórí ibùdó tọrọ ọgbà mọ́sẹ̀ kó lórí ibùdó. Tihami.
kẹ́ mọ̀ mú mílíkì náà mo lẹ́yìn tó gbọ́ yóò sàlọ̀ ní. ọ̀rọ̀ mi dàgbà yìí. wà á ní kìrámì. báńkì ànáwó dáadáa. sọ̀rọ̀ àlàtìyámi. kí ànáwó látara bá a. Al-Mustafa al-Imami. alájà àṣìwájú kì í ẹ̀gbọ́n bàbá ni wọ́n kì í. صلوا على الترام وآل الكرام صلوا على الترام وآل الكرام. ìyá tó ń sílé kí lórúkọ tiẹ̀. torí ní bàbá ti rán wọn gbé. Muhammad ọ̀nà àlùbáríkà. آمين. Muhammad. ó kọ́ ọ́ náà àti sọ́jọ́ kí ìlú ìlú náà Muhammad. وشق له من اسمه ليجله Mariam kọ́ ìní. فذو العرش محمود وهذا محمد. ìbílẹ̀ náà wọ́n dà tó alájà yìí dẹ̀ alájà ló fàtà. ó lọ rí. فذو العرش محمود ẹ̀dá àlùbáríkà. وهذا محمد. mo rí bó ti dára rẹ̀ tó ṣe ọ̀. فذو العرش محمود Mariam ó tún mọ sọ́ọ̀sì àdúrà sẹ́. وهذا محمد. alájà ti dúpẹ́ náà pé wọ́n ti wá mo ní wá ara rẹ̀ ti já gágá. ودم إلى عثمان يأسني. kódà ó lẹ́gbẹ̀ẹ́ lónìí. ìdùnnú mẹ́jọ lẹ́gbẹ̀ẹ́. لا قال في الخمس المؤذن أشهد. káyọ̀ mẹ́rin. tó dé mi wá ẹgbẹ́ mi pé bẹ́ẹ̀ni a ṣe kẹ́rin kí ló bí ọ̀ tó bí i. wàláì bá a ṣe nǹkan tó láyé ni wọ́n sábà dùn ní. aláwájà alága. ni wọ́n máa dùn ní. àbọ̀tún wa ní ẹ̀ẹ̀mọ́ tí ìdúró lọ́wọ́ lọ. bẹ́ẹ̀ni. tí Ramadan bá wá dé tàbá gbélé tí wọn ò bá tó kún kan rẹ̀ fún àkọ́wá náà sí i wọ́n wá ní wọ́n wá nínú mọ́tò. mọ̀sọ́pá ti lé. mo sọ pé àti ní ìbọ́tọ̀ ń ka iye orí wa ọmọ nílà ká yìí ọdún bọ̀ lálùbáríkà yìí ọlọ́run fún afáàní kan wọn bí lọ́sọ̀ ọdún káyọ̀ lọ sí mi àdúrà rẹ̀ onígbà láàbá ẹ̀ náà kẹrẹ o. àkẹrẹ ìtì ẹ̀ kọ́ mi. ọ́fíìsì ẹkùn ni èwo ni à ń ti ní àní fún ọmọ bàbá wa kọ̀ nǹkan àwọn ẹ̀sẹ̀ yìí mọ́tò bẹ́ẹ̀ni. wọ́n wá kọ́ wa bí wálé ẹ máa wó kọ̀ wá bá mi wá ní tàbí ìlànà ìgbóyà àti bẹ́ẹ̀ parí àgbẹ̀ mo ti kó kádísì ọ̀sẹ̀ kẹta ní. bẹ́ẹ̀ni ẹnu abánu ló yá sábì. oríṣiríṣi kàrà wà. gbogbo kẹlẹ akọkọ ní sọ fún ẹgbẹ́ olóògbé rẹ. وشق له من اسمه ليجله. bẹ́ẹ̀ ni gbogbo ọmọ tẹ mí ẹ ti fìfẹ́ wá sí wọn lọ́kàn Ọlọ́run jẹ́ mọ sàárè wa máa. فذو العرش محمود ìyàwó lè dùn ún ẹ bọ̀ pé dáadáa. وهذا محمد. àrídùnnú yìí ò ní tìbànújẹ́. فذو العرش محمود وهذا محمد. abẹ́ kí ó tún àdé sí. bàbá mẹ́kẹ́ kú túbà nìyẹn. ẹ tún mú wọ̀ ní bẹ́ẹ̀ni wọ́n dàrú yà wọ́n fẹ́ sanwó ọ̀rẹ́ yìí. kò ní tìbànújẹ́ láéláé ní. وقال عليه yọ fà. àjọkùn ẹ máa ṣe fún ní ìyá kìíní kọ. bẹ́ẹ̀ni yà hànà. àná bẹ́ẹ̀ni yà gánà. àní mo kùrẹ́ wá báyìí o. النبوة خاتم. bàbá wọn sọ̀rọ̀. ọjọ́ yín ọlọ́mọ sùn sísìn. من الله مشهود ọkùnrin ní àlàáfíà láyé. يلوح Ọlọ́run jọ sáré. ويشهد. ó pọ̀ ó pọ̀ very humble. kò tí ẹ sọ ọmọ ọ̀kẹ́ tó bàjẹ́ ọmọ olówó mi àbàjẹ́ Ọlọ́run ló mọ iye ọmọ olùsí tí ò ní láárí Ọlọ́run ló mọ iye ọmọ olùsí tọ́lọ́ bá uplift ẹ̀ ní síwájú lẹ́yìn tí mo rí ẹ kárí ẹ̀ báyé jẹ́ bàbá ẹ̀rọ ọmọtọ́ o bàbá ẹ̀rí ọmọtọ́ o
ìtúbà kù tí ń fọ́ báyìí lẹ́yìn ọlọ́run sọ dídùn náà. وشق الإله afẹ́fẹ́ náà fà torí mo sẹ̀ kú ọ̀tà Àbújá dé ni. به إلى اسمه àwọn elétí. إذا قال ẹ̀sẹ̀ wá dà ní ẹni sì kẹsẹ̀ àmú wa.